èyí nìdí tí mo ṣe kúrò nínú ẹgbẹ́ APC. Iyabọ Ọbasanjọ. Ní ọjọ́ ìṣẹ́gun ọjọ́ 27 oṣù kínní ọdún 2026 yìí tí ìròyìn jáde pé ọmọwé Iyabọ Ọbasanjọ ìyẹn ọmọ ààrẹ ìjárùn Olúṣẹ́gun Ọbasanjọ ti fi orúkọ sílẹ̀ gẹ́gẹ́ bí ọmọ ẹgbẹ́ APC. Ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ọ̀rọ̀ náà ń ṣe ní hàhín. Lẹ́sẹ̀kẹsẹ̀ náà làwọn míín sì ti ń sọ pé ọ̀rẹ́ gbúgbúrú pẹ̀lú ẹnu ni eléyìí o, wọn ò ní ṣọ̀rẹ́ ọ̀hún títí dalẹ́. Ní báyìí Iyabọ Ọbasanjọ ti lóun ò ṣe APC mọ́ o. Ó kọ̀wé láti fi ẹgbẹ́ náà sílẹ̀ láàrin oṣù 6 péré tó wọ inú ẹgbẹ́ wọn. Gbogbo ohun tó sì kọ sínú ìwé tó ti fi ẹgbẹ́ náà sílẹ̀ hàn pé kò sí bí àwọn méjèèjì ti lè jọ ṣe, kò sí bí bèbè ọ̀tún àti bèbè òsì yóò ṣe máa pàdé wíjọ́. Báwo ni ọmọ ajá àti ọmọ ológbò yóò ṣe máa ṣọ̀rẹ́ kòríkòsùn? Ewúrẹ́ tó wọlé ìkòkò ikú ló wá lọ. Iyabọ ní àwọn àgbà ẹgbẹ́ náà ń dẹ́yẹ sóhun. Ó ní wọn kì í pe òun sọ̀rọ̀, wọn kò fi ohun tó ń lọ hàn òun sì dàbí àlejò láàrin wọn. Báwo wá ni ọ̀rọ̀ náà ò ṣe ní dàbí tàlejò? Ẹgbẹ́ téèyàn wọ̀ ní oṣù kínní nínú ọdún yìí, báwo ni kò wá ṣe ní jẹ́ àlejò níbẹ̀? Àlejò ni yóò fojú sílẹ̀ tí yóò wo bí òun yóò ti ṣe, torí ọmọ onílẹ̀ àtẹ̀ jẹ́jẹ́, àjòjì àtẹ̀ gìrìgìrì. Àwọn èèyàn tí wọ́n wà nínú APC Ògùn wọn ò gbà pé Iyabọ tẹlẹ̀ náà jẹ́jẹ́ o, wọ́n rò pé ó ń tẹlẹ̀ ní gìrìgìrì ni. Ẹni tó ti dé láàrin oṣù kan tó ti ń kéde pé gómìnà lòún fẹ́ ṣe. Nígbà wo làwọn tó ti ń múra láti di gómìnà láti bí ọdún 4 sẹ́yìn kò ní wò ó tí wọn ò sì ní dẹ àwọn ajá sí. Ohun tó sì ṣẹlẹ̀ náà nìyẹn. Ohun táwọn èèyàn ti ń wí tẹ́lẹ̀ láti ìbẹ̀rẹ̀ nìyẹn o. Láti ìgbà tí ọmọ olórí oníṣàngó ti ní ilé àwọn oníṣànpọ̀nná lòun yóò ti lọ́kọ. Ṣé ara Ṣàngó balẹ̀ láti wo àrùn ṣọ̀pọ̀nná bí? Báwo ni ọmọ Ọbásanjọ́ yóò ṣe wà nínú ẹgbẹ́ Tinubu? Ẹgbẹ́ tó jẹ́ Tinubu ní apàṣẹ àgbà, ọ̀rẹ́ ajá pẹ̀lú ẹkùn ṣó lè wọ̀ ni. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni Ọbásanjọ́ ti sọ pé òun ò lè fa Tinubu kalẹ̀ bí ààrẹ torí alárọ̀ǹdà ẹ̀dá kan ni. Kò sì sí orúkọ tó burú tí bàbá náà kò ti pe ẹni tó padà wá di ààrẹ yìí rí. Kódà lẹ́yìn tó di ààrẹ náà tó pàápàá àárín wọn kò fi ọjọ́ kan báyìí gún régé. Níbikíbi tí Tinubu bá sì ti ń sọ̀rọ̀ tí Ọbásanjọ́ bá jókòó, tí ààrẹ bá ti ní bàbá ẹ kú kalẹ̀, ẹni ní gbogbo àwọn tó wà níbẹ̀ yóò kú sí, nítorí wọ́n mọ̀ pé kíkí náà ikí ìsọnù lásán ni. Bàbá Ọbásanjọ́ kò fi bò pé tí Peter Obi lòun ń ṣe, Obi lòun fẹ́ bá rìn, Obi lòun fẹ́ kó di olórí ìjọba Nàìjíríà. Ní gbogbo 2022 sí 2023, Ọbásanjọ́ lórí pé àwọn àgbààgbà Afẹ́nifẹ́re ìgbà náà, pàápàá bàbá Ayọ̀ Adébánjọ gba ti Peter Obi tí wọ́n sì fa àwọn èèyàn kalẹ̀ fún láti bá a ṣiṣẹ́ kó lè wọlé, kó tó di pé wọ́n dìbò náà tí Peter já lulẹ̀. Àmọ́ síbẹ̀ náà o, OBJ kò tí ì gbà pé Obi ò ní ṣe ààrẹ, wọ́n sì tún jọ kò sí ọ̀rọ̀ ìbò 2027. Pẹ̀lú èyí, báwo lọmọ Ọbásanjọ́ yóò ṣe wá wọnú APC tí yóò di gómìnà lójijì bẹ́ẹ̀? Ìbéèrè tí gbogbo èèyàn ń bi ara wọn nígbàrà tí Iyabọ ti kọ́kọ́ dé nìyẹn. Ohun tó sì fa ìbéèrè yìí ni pé wọ́n mọ̀ pé kì í ṣe pé obìnrin náà ti Amẹ́ríkà wá láti wá jó gẹ̀lẹ̀dẹ́ nílùú Abẹ́òkúta kọ́, ó wá láti wá di ipò ńlá mú ni. Nígbà náà ni ọ̀rọ̀ sì bẹ̀rẹ̀ tí àwọn kan ní ipò sẹ́nítọ̀ ló fẹ́ dù, ó tún fẹ́ padà sílé ìgbìmọ̀ asòfin àgbà ni. Nígbà tó jẹ́ òun náà ti wà níbẹ̀ láàrin 2007 sí 2011, ìyẹn lẹ́yìn tó ti kọ́ ṣe kọmíṣánná ìpínlẹ̀ Ògùn láàrin 2003 sí 2007. Ohun tó jẹ́ kí gbogbo èèyàn máa rò pé sẹ́nẹ̀tì ló tún fẹ́ lọ nìyẹn. Àmọ́ bí ìròyìn ti jáde tó ní òun kò bá ti sẹ́nẹ̀tì wá o, gómìnà lòun fẹ́ ṣe, torí òun ti ṣe kọmíṣánná, òun ṣe sẹ́nẹ́tọ̀, kí làbọ̀rọ̀ tó padà lọ sílé aṣòfin àgbà. Ipò gómìnà nìkan ló kù tó wu òun. Nígbà náà làwọn èèyàn APC yìí mí kanlẹ̀ pé torí bó ti sọ bẹ́ẹ̀ tán làwọn èèyàn tiẹ̀ ní ìpínlẹ̀ Ògùn ti jáde tí wọ́n ń pariwo ọmọ Nìyábọ̀, tí wọ́n sì múra sí ọ̀rọ̀ náà pé obìnrin àkọ́kọ́ nìyí tí yóò ṣe gómìnà ní Nàìjíríà. Ń lọ̀rọ̀ bá di ariwo yáyá. Àmọ́ gbogbo bí obìnrin yìí ti ń pariwo kiri yìí, ẹni làwọn púpọ̀ ń rí, ìyẹn nínú APC ìpínlẹ̀ Ògùn.
wọ́n ní tó bá fẹ́ ṣe gómìnà ṣé inú APC ni yóò ti wá du ipò náà ní wàrà ṣe ṣàbáyìí ni kí ló dé tí kò lọ sínú ẹgbẹ́ òṣèlú míì. àmọ́ tí wọ́n bá sọ eléyìí lẹ́yìn ẹ̀ tí wọ́n bá ti rí i làwọn náà yóò máa pariwo ọmọ nìyàbọ̀ fún un. bẹ́ẹ̀ wọn ò fẹ́ nínú APC o, wọ́n kàn ń tàn án torí wọn ò fẹ́ ariwo tàbí ohunkóhun tó lè dìjà nínú ẹgbẹ́ tí wọn yóò fi sọ pé ìyapa wà nínú APC Ògùn. àmọ́ kí ni Ìyábọ̀ náà wá lọ sínú APC? APC ti wà láti 2013, ó ṣe wáá jẹ́ ọdún 13 lẹ́yìn ìdásílẹ̀ ẹgbẹ́ náà lòún dé. ó tún dé kò dúró sí tòsí, ó fi gegele lórí gegele pé gómìnà lòún fẹ́ ṣe lẹ́yìn tó ti fìbínú fi òṣèlú sílẹ̀ fún bí ọdún 14. ìyẹn ni àwọn èèyàn ṣe ń béèrè pé ṣé sẹ́nẹ́tọ̀ ló fẹ́ ṣe ni àbí kí ló fẹ́ ṣe gan? torí nígbà tó ń lọ nítorí wípé ẹnìkan gba ipò sẹ́nẹ́tọ̀ tó wà lọ́wọ́ ẹ̀ ní 2011 náà ló ṣe bínú lọ. ìgbà náà ló fìbínú lọ sí Amẹ́ríkà tó sì di pòfẹ́sọ̀ ńlá lọ́hùn-ún tó ń kọ́mọ níwèé kó tó tún ronú pìwàdà pé ilé làbọ̀ ìsinmi oko. ohun tó kọ́ bí àwọn aṣáájú APC Ògùn nínú nìyẹn pé ó délé onílé ó torí ọbẹ̀ dùn ó ń bu àkàṣù ní méjì méjì. tó bá jẹ́ bí àwọn onílé ti ń bù ú rèé ṣé òun ìbába oúnjẹ kankan ni? pé àwọn kan ti wà nínú APC láti ọjọ́ yìí wá tí wọ́n ti ń ṣiṣẹ́ fún ẹgbẹ́ tí wọ́n ń làkàkà láti dupò oríṣiríṣi, kò sí èyí tó ní òun fẹ́ ṣe gómìnà nínú wọn. àwọn kan ni wọ́n ti fa Ọlálékan Yáàyì kalẹ̀ pé kó wáá ṣe gómìnà ìpínlẹ̀ Ògùn. bẹ́ẹ̀ ni kì í ṣe ọdún yìí ni wọ́n ṣẹ̀ṣẹ̀ fà kalẹ̀, ó ti wà lẹ́nu kínní yìí láti bí ọdún 10 sẹ́yìn tó ti mọ̀ pé ìpínlẹ̀ Ògùn lòun ń bọ̀. bẹ́ẹ̀ ló gbàṣẹ láti Àbújá tó jẹ́ ilé agbára. yàtọ̀ sí tòun yìí, tó bá jẹ́ obìnrin tí wọ́n fẹ́ sọ ni ìgbákejì gómìnà ìpínlẹ̀ Ògùn fúnra ẹ̀ Naimatu Oyèdélé Sàlàkọ́ náà kò kéré nínú ọ̀rọ̀ òṣèlú Ògùn. ipò tóun náà rò pé ó tọ́ sóun ni, ká má tí ì sọ àwọn afọbajẹ tí wọ́n wà níkàlẹ̀ nínú APC ọ̀hún: Olúṣẹ́gun Ọ̀ṣọ́bà, Ìbíkúnlé Amósùn, Gbẹ́ngà Daniel àti Dàpọ̀ Abíọ́dún tí í ṣe gómìnà wọn. kò sí ohun tó lè mú Ìyábọ̀ fúnra ẹ̀ wá sínú ẹgbẹ́ náà ju pé ó ti mọ̀ pé níbẹ̀ nìkan ló ti rọrùn láti di gómìnà tó bá jẹ́ ohun tí òun fẹ́ ṣe nìyẹn. àti pé gẹ́gẹ́ bí ọmọ ààrẹ àná àti bí ẹni tó jẹ́ alágbára nídìí òṣèlú PDP ìpínlẹ̀ Ògùn tẹ́lẹ̀ nígbà tí wọ́n jọ wà níbẹ̀, agbára ọjọ́ kìíní náà ló fẹ́ gbé wọlé. òun ò sí nílé mọ́ nígbà tí APC gba agbára, kò sì mọ̀ pé kódà bàbá tiẹ̀ Ọbásanjọ wà nínú àwọn tí wọ́n sọ APC di bàbá, torí òun ló kọ́kọ́ ya káàdì ẹgbẹ́ PDP lọ́jọ́ 15 oṣù kejì ọdún 2015 tí bàbá náà sì gbé gbogbo agbára tí PDP ní tẹ́lẹ̀ lé APC lọ́wọ́. àwọn tó ní APC láti ìgbà náà yìí ni wọ́n ń pàṣẹ ẹgbẹ́ náà di àsìkò yìí. kò sì sí ààyè fún ọmọ pírẹsidẹ́ǹtì, torí pírẹsidẹ́ǹtì àná pàápàá ti bá ẹgbẹ́ jà, ẹgbẹ́ náà ti bá òun náà jà, kálukú sì ti ń ṣe tiẹ̀ lọ́tọ̀ọ̀tọ̀ ni. èyí ni pé tìfura ní gbogbo àwọn aṣáájú APC yóò fi máa bá Ìyábọ̀ ṣe. àgàgà nígbà tó jẹ́ ipò olórí ẹgbẹ́ náà pátápátá ní ìpínlẹ̀ Ògùn ló fẹ́ gbà. ṣé ẹni tó bá ti di gómìnà lólórí ẹgbẹ́ ní ìpínlẹ̀ gbogbo? báwo ni Ìyábọ̀ yóò ṣe di olórí APC ní ìpínlẹ̀ Ògùn láàrin oṣù díẹ̀ tó dé? àwọn tó ti ń ṣe ẹgbẹ́ náà kí òun tó dé ńkọ́? Ọlọ́run nìkan ló mọ àwọn tí wọ́n fi lọ́kàn balẹ̀ pé kinní náà yóò ṣeé ṣe. ìgbà tí òun náà wá rí i pé kinní náà kò ṣeé ṣe bí àwọn ọ̀rẹ́ ẹ̀ àti àwọn ọmọlẹ́yìn òun pẹ̀lú àwọn alátìlẹ́yìn ti sọ fóun ló fi ìbínú fi ẹgbẹ́ náà sílẹ̀. torí ó kàn wà nínú APC ni. adìyẹ ò fi bí àkìtàn hàn ọmọ ẹ̀, ìyẹ́ ló ń wò lẹ́yìn ẹyẹ, wọn ò jẹ́ kó rí ẹyẹ rárá. bẹ́ẹ̀ àkókò òjòyè sàn ju mojoyè tán ẹnu mi ò kálù lọ. ohun tó jẹ́ kó fìbínú jáde nínú APC rèé o, kò sì jáde pẹ̀lú ẹ̀rọ, ọwọ́ ariwo ló fi jáde. obìnrin náà rojọ́. Ìyábọ̀ kọ̀wé sí alága ẹgbẹ́ wọn ní ìpínlẹ̀ Ògùn yìí, olóyè Yẹmí Sànúsí, níbi tó ti ní òun fi ẹgbẹ́ náà sílẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀, òun ò ṣe mọ́ o. ó wá rojọ́ pé ọkàn kan lòun fi wọ inú ẹgbẹ́ náà tẹ́lẹ̀, ó sì múra láti kópa tó bá tọ́ sóun, àmọ́ àwọn èèyàn ni ò jẹ́ o. ó ní níbi àkọ́kọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ fóun ni pé nígbà tí wọ́n fẹ́ ṣe kọ̀ǹsẹ́ńsọ̀, ìyẹn ìfohùnṣọ̀kan pé Yáàyì làwọn mú fún ipò gómìnà, ó ní kò sẹ́nìkan tó sọ fóun tẹ́lẹ̀. wọn ò pe òun síbì kankan, wọn kò sọ̀rọ̀ náà ní kọ̀rọ̀ fóun. ní gbangba níbẹ̀ náà ni àwọn ti mọ̀ pé wọn yóò fa Yáàyì kalẹ̀ gẹ́gẹ́ bí ẹni tí yóò ṣe kọ̀ǹsẹ́ńsọ̀ àwọn. àti pé níjọ́ náà ohun tí wọ́n ṣe fóun ò dáa o,
nítorí gbogbo àwọn tí wọ́n jẹ́ alátìlẹ́yìn àti ọmọlẹ́yìn òun tí wọ́n tẹ̀lé òun débẹ̀ tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn Ìyábọ̀ gbogbo wọn ni wọ́n tì mọ́ta tí wọn ò jẹ́ kí wọ́n wọlé síbi ètò náà. Ó ní ṣe ló dàbí pé òun ò rírú ẹ̀ rí. Àmọ́ Iyabọ̀ ní pẹ̀lú gbogbo ìyẹn náà nítorí tí òun ti pinnu pé ohunkóhun tí ẹgbẹ́ náà bá ti pinnu lé lórí lòun yóò faramọ́. Òun ò torí ẹ̀ jiyàn tàbí bínú. Òun gba ohun tó ṣẹlẹ̀ náà sára. Òun sì kí Yayi fún rẹ̀ kú oríire nítorí òun náà kúkú ti mọ̀ tẹ́lẹ̀ pé ipò náà kò lè já mọ́ ẹni méjì lọ́wọ́. Ẹnìkan náà ni yóò já mọ́ nínú gbogbo àwọn tí yóò sì du ipò gómìnà lórúkọ àwọn. Pé ohun tó jẹ́ kí òun kí Yayi kú oríire nìyẹn. Iyabọ̀ ní lẹ́yìn èyí ni Yayi fún rẹ̀ pé òun pé òun fẹ́ wá rí òun tí òun sì sọ fún un pé kò sí wàhálà pé kó máa bọ̀ òun ti ṣetán láti rí i pé gbogbo ohun tó bá sì fẹ́ lòun yóò ṣe. Ṣùgbọ́n nígbà tí Yayi wá tí àwọn sọ̀rọ̀ ó ní àwọn ohun tí òun sọ pé kó ṣe fún òun ìyẹn ohun tí yóò ṣe fún àwọn ọmọ tó ń tẹ̀lé òun àwọn nǹkan mẹ́ta lòun sì béèrè lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni kì í ṣe òun lòun ń béèrè fún àwọn nǹkan wọ̀nyí. Òun àti àwọn alátìlẹ́yìn òun ni àwọn tí àwọn jọ wà níbẹ̀ níbi ìpàdé náà tí àwọn bá Yayi ṣe. Onígbà tí àwọn ṣe bẹ́ẹ̀ tán Yayi ní kí òun má yọ ara òun lẹ́nu gbogbo ohun tí àwọn wí pátá lòun máa fún un lésì láàrin ọ̀sẹ̀ kan nítorí ó ti ṣeé ṣe. Àmọ́ ọ̀sẹ̀ kìíní kọjá èkejì tẹ̀lé títí tí òun fi ń sọ̀rọ̀ yìí Yayi kò tí ì wí kinní kan fóun mọ́ o kódà kò pé òun. Àti pé èyí tó burú ni pé gbogbo àwọn aṣáájú ẹgbẹ́ náà bíi pé wọ́n dá ẹyẹ sóhun ni torí bí wọ́n ti ń ṣe gbogbo nǹkan kò sí èyí tí wọ́n jẹ́ kí òun mọ̀ tàbí tí wọ́n pe òun sí kò sì sí ẹnìkankan tó bá òun sọ̀rọ̀ rárá nínú wọn. Obìnrin náà wá ní tó bá jẹ́ àbùkù ni wọ́n dé mọ́ àwo oúnjẹ ńlá wá fún yàn kéèyàn mọ̀ pé owó ilé tó lọ ni òun kì í ṣe alábùkù òun ò sì ní gbà kí ẹnikẹ́ni fi àbùkù kan òun níbikíbi nítorí ẹ̀ ló ń ṣe kúrò nínú APC. Ẹnikẹ́ni ò tí ì wí nǹkan kan nínú àwọn APC o ìyẹn nínú àwọn aṣáájú ẹgbẹ́ náà. Àmọ́ ó jọ pé níbi tí Iyabọ̀ àti àwọn aṣáájú ẹgbẹ́ ọ̀hún kò ti gbọ́ ara wọn yé ni pé wọn kò tí ì fa obìnrin náà wọ ibi tí wọ́n ti ń ṣe awo ètò àti àwọn ètò gbogbo. Àwọn adarí ẹgbẹ́ náà kò tí ì máa pe Iyabọ̀ sí pàdé awo. Ó sì ṣeé ṣe kó jẹ́ ohun tó fa eléyìí ni pé òun náà kì í ṣe olóyè ẹgbẹ́ wọn kì í ṣe olóyè nínú àwọn adarí kò sí nínú ọmọ ìgbìmọ̀ apàṣẹ kò sí nínú àjọ ìgbìmọ̀ ẹgbẹ́ èyí tó sì fà á tí wọn ò fi lè máa pè é sínú ìpàdé àwọn aṣáájú ẹgbẹ́ APC náà nìyẹn. Wọ́n ní yóò ṣáàdì alága tàbí kó jẹ́ igbákejì alága tàbí kó jẹ́ akọ̀wé tàbí kó jẹ́ ọmọ ìgbìmọ̀ ìyẹn ni yóò mú wọn pè é sínú ìpinnu tí wọ́n bá fẹ́ ṣe. Lọ́rọ̀ kan wọn ò rí Iyabọ̀ bí aṣáájú kan nínú APC bí ọmọ ẹgbẹ́ lásán ni wọ́n kà á sí. Ó ṣeé ṣe kó jẹ́ ohun tó fa ìjàre tí Iyabọ̀ sì sọ kinní náà di àrífín ńlá. Ọ̀nà méjì ló wà nílẹ̀ báyìí o. Iyabọ̀ lè fi bínú takú pé òun kò ṣe òṣèlú mọ́ nítorí ó ti ṣe bẹ́ẹ̀ nígbà kan. Ọ̀nà kejì sì ni pé ó lè wọ ẹgbẹ́ òṣèlú míì kíákíá níbi tí wọn yóò ti máa ṣe àpọ́nlé tó tọ́ sí ọmọ olórí orílẹ̀-èdè yìí tẹ́lẹ̀ fún un. Èyí ò wò jẹ́ ẹnu ọlọ́rọ̀ ní ti dùn ẹnu ọ̀mọ̀wé Iyabọ̀ Ọbasanjọ́ ní gbogbo ayé yóò ti gbọ́. Ọláìwọlá alága ló ṣe àkọsílẹ̀ ọ̀rọ̀ ọ̀mọ̀wé Iyabọ̀ Ọbasanjọ́ tó fìbínú kúrò nínú ẹgbẹ́ APC fún bùdó àgbáyé fún àṣà àtìṣe Yorùbá World Center nínú ọgbà yunifásitì Ìbàdàn. A kú dédé àkókò yìí o.